gbogbo èèyàn àwọn èèyàn ti lọ ọtí òkè yìí ni ilé wa kì í má gùn láyé ọlọ́run má jẹ́. Àwọn èèyàn ṣe ń gòkè wá ní àwọn èèyàn ṣe ń gòkè wá orí òkè náà làwọn náà ń kùn lọ àti ìdẹ́dà jẹ o àwọn èèyàn ṣe ń wọlé èmi ó jẹ́ 25 lagun orí òkè Àgèlú àwọn míì ti wá wọn ti lọ látàrí ológun àlọ́ lẹ́mí àti ìgbín orí òkè tó ga ni Ọlọ́run gbàdúrà gbogbo wa. Ẹgbẹ́ máa lò ó. Jẹ́ lọ bí ibi kò sí
25 2021 ni wọ́n máa ń fi owó ṣe àgbébú. Àṣẹ iṣẹ́ mi o. Láti àárọ̀ owó ìrọ̀lẹ́ náà ń fi orí òkè àjẹsí. Òun náà ni mo fi dì mú dáadáa bẹ́ẹ̀. Mo jẹ mọ́tò náà wọ̀. Ọlọ́mọ yẹ kí n